Hello everybody, welcome back to Yoba TV. Good morning, good morning, good morning. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi ẹ káàárọ̀, ṣàlàáfíà ni mo bá yín. Hope you're good, hope you're fine. Lórí ọ̀rọ̀ Aunty Yinka, to your tent, O Israel. To your tent, O Israel. I mean, Tabas we ka wo àmọ́ pa Aunty Yinka alábòsí ni. You people are getting me wrong. Alábòsí la Aunty Yinka lóòótọ́ ni. But èmi ò rí bí ìwà àbòsí now. Honestly, èmi kàn rí pé ó lè jẹ́ pé there are some people in their year, they always like people to feel like they are nice, they are good. Ṣé ti understand it? Ó lè jẹ́ bí irú èèyàn tó jẹ́ nìyẹn, kó má jẹ́ pé àbòsí. Bá ṣe ń pé wọ́n lálábòsí yẹn kò mean. Ṣé mọ̀ pé torí bá ti wà nínú fracas. Ìyẹn máa easy fún àti sọ pé alábòsí ni ó lọ sí bíbá ìṣekúṣe yẹ ni ó lọ bíbá ó lọ bíbá ó lè má jẹ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn kan wà ní ayé tó jẹ́ pé wọ́n kàn like peace. Wọ́n kàn like but I lè recognize ẹnu fracas because we don't like peace. I don't want peace. I want problem always. So ó lè jẹ́ èèyàn ẹ̀bẹ̀ yẹn ni Aunty Yinka torí ẹ̀ ní èjì fẹ́ fi tara pọ̀ wọn lálábòsí. Ó lè jẹ́ èèyàn tó jẹ́ pé ó fẹ́ bẹ́lẹ̀ ṣe ó fẹ́ bẹ́lẹ̀ ṣe ó ṣàfẹ́ kọ́kọ́ mọ̀ pé ọkàn ń mọ́. Only èèyàn bẹ́ẹ̀ ni Aunty Yinka, so I will not judge person based on who they are. Ẹ̀jọ̀ náà tá bá sọ pé ó ṣàbòsí gan tẹ́ bá rí pé even gan èmi ò rí pé àbòsí ní pàṣẹ ìgbà tó wà ní each side kì í ṣe pé ó lọ bàbẹ̀ jẹ́ kì í ṣe pé ó ń gbọ́ ọ̀rọ̀ eku ó ń sọ fẹ́ yẹ kì í ṣe pé nǹkan tó ń ṣe mẹ́rin when she is with you we can see that she is always nice, she's doing this, do music for them. Ṣebí ara ìfẹ́ náà fi ń ṣe music, be present ṣebí ara ìfẹ́ ni, supporting you online ara ìfẹ́ náà ni. So èmi ò rí pé Aunty Yinka ó jẹ́ alábòsí. Fracas ni ò jẹ́ ká mọ̀ pé there are some people in this world that can just be good torí pé àti wà rooted sínú fracas ni ò jẹ́ ká mọ̀ pé àwọn kan wà ní ayé tó jẹ́ pé they will go here, they will be nice, they will go here. Aunty Yinka is like water, she no get enemy, I swear. Pẹ̀lú gbogbo nǹkan tá ti rí kì í ṣalábòsí ẹ jẹ́ àkóyàn kúrò ń bẹ̀. Pẹ̀lú gbogbo nǹkan tá ti rí tó bá jẹ́ pé ẹlòmíì ni á lọ gba information torí pé ó fẹ́ gba information ló ṣe máa wà nínú ewé. Kì í ṣe pé ó gbé information àwọn ewé team ó lọ sọ fẹ́yàn mi kì í dẹ́ ṣe pé pàṣẹ náà yàtọ̀ sí pé òun àti ìyá Esabod jà kì í ṣe pé ó ń gbé ọ̀rọ̀ wọn gbé wá ìyá ló wá ń sọ pé òun gbé lọ sọ́dọ̀ ilé. I'm not siding now, don't get me wrong, but if you look deep tí òun ṣe pé ojú fracas la fi gbé ẹ máa kàn mọ́ kókàn jẹ́yàn kan tó jẹ́ pé she want to be here, she want to be here, she want to be outside, we are outside ni Aunty Yinka. Kì í ṣe pé ó lábòsí lọ́wọ́ ṣẹ́tọ́nà ẹ̀yìn àmọ́ pé lórí show mi èmi wá sọ fún yín bó ṣe rí. This is how I feel. You can be sure, understand, you can be wrong, but to me I don't really think that tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé ó lábòsí ni tó dẹ̀ fẹ́ play game ṣé àmọ́ bó ṣe ń play game lórí social media ó máa play yẹ by now ó máa gbé yẹ̀wé sáré gan by now ó máa gbé yẹ̀wé sáré but at the end of the day pẹ̀lú orin ìyá àjàrà bùkà tó ṣèbó sì padà wá náà ni ó sì wà bẹ́ẹ̀ náà. Èmi ò rí èèyàn tó wá ti jáde tó máa ti ń bẹ̀ ẹ́ ti máa mọ̀ pé àwọn ilé wọn lágbájá they are just for peace. Tó bá yẹ pé irú àwọn àbáyé violence ní headquarters ó yá gbé wá kí yẹ ẹ sáré. Violence làwa dúró, we support violence every day. So any sako we are here. Violence headquarters ni. So that is what I want to say about Aunty Yinka. No, now let's go into Lizzy. Tá bá wò dáadáa nínú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ for the past few days ṣé Lizzy ṣé Aunty Yinka ṣe Lizzy lóòótọ́ pẹ̀lú gbogbo nǹkan tá ti rí for the past few days. Èmi ò sọ anybody ò sanwó fún mi o torí ẹ̀ ń pẹ́ parọ́ mọ́yàn mi ò dẹ̀ ṣé mo tẹ̀ ti ṣe show Aunty Yinka rí lórí channel mi ò rò bẹ́ẹ̀ yàtọ̀ sọ́rọ̀ tó ṣẹ̀ṣẹlẹ̀ yìí náà la ṣe bẹ̀rẹ̀ sí ń gánà sí. If you look at it very well, did Aunty Yinka show ṣe Lizzy? I swear I don't even think Aunty Yinka ṣe Lizzy. Mi ò rí Aunty Yinka as a person tó jẹ́ pé ó ní ìgboyà láti sọ pé àjọ máa tẹ̀ síra wa lójú ni bring it I bring it. Mi ì rí Aunty Yinka bẹ́ẹ̀. Ṣé ti understand it? Ṣé mọ̀ pé ẹ máa rántí ọjọ́ àti sùn? Èmi ò rán yẹ ó wù ẹ́ kó sùn re àbí kó má sùn re ìyá láìjà ẹ̀. Èmi ò rán ìyá láìjà ẹ̀ kó sùn re kó má sùn re I don't care. Nǹkan tó ẹ jẹ́ arántí kinní kan ṣé èdè mọ̀ pé ọjọ́ tó pè mí kì í ṣe pé mi fẹ́ wá àwọn ògbádùn mi ọlọ kí ló kàn mí? You bring it I bring your mother, your papa, the mother that mother your mother. Ó yẹ kẹ́ ti mọ̀ tó bá switch ó switch náà ni kì í ṣe pé kinní ẹ rò pé lásán ni. So ẹ jẹ́ àwọn understand kinní kan pé Lizzy
Aunty Yinka ò ṣe Lizzy. Aunty Yinka ò ṣe Lizzy. Aunty Yinka ò ṣèyàn. Kì í ṣe èèyàn tó yẹ pé tẹ́ bá ti kó láyà jẹ báyìí ó dàbí Fọlá ni. Ẹ̀rọ àti bàá ti sá wọlé. Bó ṣe wà yẹn sìn ṣe rí pé àlàyé tó ń ṣe gan kì í ṣe pé wà tẹ̀sí wọn lójú. Ó tún jẹ́ àlàyé níbi pé ó tún bẹ̀bẹ̀ náà ní. So èmi ò rí àṣeyàn kan tó jẹ́ pé ó fẹ́ dìídì ṣẹlí. Lizzy jẹ́ ọkàn tó jẹ́ pé bó ṣe wà yẹn ó máa ń wá èèyàn tó bá weak. Ṣé ti understand? Àwọn èèyàn tí Lizzy máa ń wá nìyẹn. Ó máa wá èèyàn tó bá weak. Ó máa wá máa bẹ̀ wọ́n. Mo ní máa bẹ̀ wọ́n. Ó máa rìn wọ́n mọ́lẹ̀. Àwọn weak brain. Lizzy ò lè kojú àwọn tó bá mogun jà àtàjọ máa gbé ìyàwó sáré. Lizzy ò lè ṣó fẹ́ kú ni. Ẹ̀mí ò gbé. Ó máa gbé lẹ̀ ni. Ẹ wo Akeem ò dúró lórí ọ̀rọ̀ ó tún sì bẹ̀rẹ̀ sí drag wèrè ẹni. Ṣé rí Lizzy kò korúkọ Akeem wọn. Kò yẹn ni ò lè gba. She cannot. Lizzy jẹ́ ọ̀kan tó jẹ́ pé èèyàn tó bá ti rí pé eléyìí á ti kọ́kọ́ gbé yín wò tẹ́ bá ti ṣẹra yín tẹ́lẹ̀ tẹ́ ti apologize. Lizzy will now come back for you. That is it. Ó jẹ́ ọ̀kan tó jẹ́ pé ó máa wá àwọn tó bá ti weak tán lè sọ̀rọ̀. Bọ́ ẹ sọ pé kí wèrè wá ṣe ṣó fáwọn ìyá láyà ẹ̀. Tán bá kó ọwọ́ bò tán dàbò ó tún sá wọlé. Ṣé ẹ̀ kí n notice ni? Aunty Yinka ò ṣe Lizzy ẹ jẹ́ àfità àwa wẹ́wọ́n là ń ṣàbòsí. Àwa gbogbo là ń ṣàbòsí pé àti ẹ̀fẹ́ drag wọn fẹ́ fi ṣe fracas. Àmọ́ wọ́n ṣe pé ó jó sí Aunty Yinka pé ṣé kò wà tán bí Aunty Yinka ṣe fẹ́ support. I feel like Aunty Yinka supporting Lizzy is not a bad thing from the beginning. Kì í ṣe pé ó support kó máa ṣe pé fún ọ̀tọ̀ nìyẹn o. Aunty Yinka bó ṣe ń drag Aunty Yinka lẹ́nìí kì í ṣe pé as a result of bí Zimama àbí Adébíyìnpé nǹkan tó ń ṣe is not that. Ọ̀tọ̀ ní pé kó like èèyàn mo kàn like woman yẹn ó ní nǹkan tó táwọn èèyàn náà ṣe fún obviously. Aunty Yinka jẹ́ ó ní nǹkan táwọn èèyàn kó tó lè máa bínú bẹ́yẹn ó máa ní nǹkan táwọn èèyàn ṣe fún. Aunty Yinka has never supported Lizzy kó máa gbẹ́mọ ṣépè. Aunty Yinka has never supported Lizzy wípé okay mo fẹ́ wá ṣe show Lizzy mo support ẹ má ṣe lé mọ́ fún Lizzy. She just say her own based on bí ọkàn ẹ ṣe rí. Èèyàn kan ò sanwó fún mi o. Ẹ má get me wrong o. I can be wrong about her. You can have your own perspective. Èmi wá sọ pé tá bá fi kíní wò tá a fi gbé sórí fracas. Aunty Yinka ò ṣe Lizzy. Kò sí nǹkan tá Aunty Yinka ṣe fún Lizzy kò ṣe Lizzy. Lizzy kò jẹ́ èèyàn kan tó jẹ́ pé she just love to pick a fight with everybody. Èèyàn tó tún bá rẹ̀ ẹ̀jà gan. She just love. Èmi wọ́n fẹ́ sọ kíní kan pé iṣẹ́ rẹ̀ èèyàn. If you know that you want to leave Lizzy, if this is not a wake-up call for you, I don't think there is any other wake-up call. Wọ́n máa drag yẹ o. Anybody tó bá wà pẹ̀lú Lizzy tó bá kúrò ńbẹ̀ kó tẹ̀ yẹ pé ó ná ẹrùn síbẹ̀ tó wá kúrò ńbẹ̀ wọ́n máa drag yẹ o. But at the same time, this time ní gbogbo ẹ̀ máa parẹ́. Lizzy tó ti single-handedly fi ọwọ́ rẹ̀ dá àwọn warrior team rú. Ẹ rò pé lásán ni kò sẹ́nibọ̀dì tó ń bá ṣe show mọ́. Ó ti single-handedly dá team yẹn rú. Ó ti pe gbogbo wọn ní pé gist-lover ni wọ́n ṣe ṣáfàdó tó ṣe. So if you are with Lizzy and you want to leave, torí mo ti ń rí àwọn sign kan pé mọ̀mí Adébíyìnpé ó fẹ́ yọsẹ̀ rí woman yẹn mi ò mọ irú èèyàn at this age mi ìmìyàn tí mo lè bẹ̀rù to that point ò bí ọkọ mi to that point tó jẹ́ pé màmá máa sọ pé nǹkan báyìí ẹ jọ̀ọ́ nǹkan báyìí mo ti pe àwọn méjèèjì mo ti ṣe kinní kan wọn ò ní ṣe show fúnra wọn mọ̀ pé woman yẹn gan pick nǹkan tó máa sọ mọ̀ pé woman yẹn gan pick nǹkan tó máa torí kẹ́ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Lizzy á tún ti gbé parí bí èèyàn àtàsápá lórí á tún ti bẹ̀rẹ̀ sí ń bú woman yẹn àmì irú kí la máa ṣe síra wa lọ́wọ́ tó fi máa wá di pé o ò ní lè sọ̀rọ̀ o ò ní lè wà bold láti jáde láti sọ̀rọ̀ kò make any sense now tó bá péyàn lọ́rẹ̀ẹ́ àbí you call somebody your person ọjọ́ tó bá dá ẹjọ́ máa sọ ọjọ́ tí ò bá dá wọ́n ní ọmọ ìyá méjì tó bá wọlé tó rẹ́rìn jáde wọn ò bára wọn sòótọ́ ọ̀rọ̀ bọ́ tẹ́ bá wọlé tẹ́ jáde tẹ́ lejú jáde ẹ ti bára yín sòótọ́ ọ̀rọ̀ nìyẹn Lizzy jẹ́ ọ̀gá tó yẹ pé ara ẹ̀ kò tọ́ ayé kò tọ́ ni kò fẹ́ òótọ́ ọ̀rọ̀ tiẹ̀ ló fẹ́ kí àṣẹ tiẹ̀ ló fẹ́ kó máa ṣe ńlẹ̀ àlàyé kò possible now ìwọ ò lè control everybody àwọn tó lè tẹríba fún ẹ torí chicken change àwọn nìyẹn náà kì í ṣe gbogbo èèyàn ló lè control now understand wípé bá a ṣe wà gan lórí social media we used to agree to disagree àwọn èèyàn kan wà tó jẹ́ yàn mí tó yẹ pé tó bá sọ̀rọ̀ mí àjọ máa tẹ̀ síra wa lójú a tún ti parí ẹ̀ nìyẹn Lizzy doesn't understand that èèyàn tó ń sọ pé forgiveness is the sin if you tó bá dáríjì èèyàn àná báwo lẹ ṣe máa ń pọ̀ èèyàn òwe gan lé lẹ́nu mi àtúpa tábà ṣe kinní kan àná ààrẹ ni àbá ṣe rí ẹ complete ẹ̀yin lẹ́mu so tó bá dáríjì èèyàn báwo lẹ ṣe fẹ́ ṣeré kì í ṣe gbogbo èèyàn míì wà tó jẹ́ pé nǹkan tó sọ irú Aunty Yinka báyìí kò mọ̀ pé òun ṣe
Aunty aláṣejù expired journalist yẹn láti Yinka bá sọ̀rọ̀ kì í ṣe pé directly kò porúkọ ẹ̀ kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ but still ó sì gbé parí ni wípé ẹ̀ ń ṣe kò rí àwọn ọmọ tó kù. This is a woman that fought for you. Gbogbo yín gan lẹ̀ ń jáde mo tún rí mọ̀mí ọba ńlá ṣe rí mọ̀mí ọba ńlá yẹn to your tent o Israel. Mọ̀mí ọba ńlá yẹn mọ̀mí ọba ńlá tún sọ pé ìgbà tó ń ṣépè fọmọ tòun ibo ni Yinka wà ṣé Yinka ló fẹ́ máa jà fún everybody. Ṣẹ́rẹ́ yìí púpọ̀ tẹ́ wà lórí social media yìí ọlọ́run ẹ̀yin speaker ẹ ti yàwọ́. Mọ̀mí ọba ńlá sọ pé nígbà tí Lizzy ń ṣépè fọmọ wa tọkọ ibo ni Aunty Yinka wà. Aunty Yinka ló yẹ kó máa jà fún everybody kì í ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn kàn fẹ́ jẹ́ kó mọ̀ pé ó ti fuck up ni èmi tó bá tẹ̀ jẹ́ mi gan-an wò pé ok ó ti ṣẹlẹ̀ everybody say màá kàn update as from today everybody stay on your lane kóníkálukú máa lọ period mi ìtẹ̀ ní wàá máa ṣàlàyé I did not do this mi ò ṣe báyìí Lizzy wọ gbogbo fara ẹ gan mọ̀ pé mi ò kì í ṣọ̀lẹ ìdí iṣẹ́ ló bá mi báwo ni ìdí iṣẹ́ ló máa bá mi àfi òbí tó bá sọ pé mi ò fẹ́ yẹ kóun post ọmọ then I will say to your tent o Israel to your tent. Aunty Yinka, avoid the urge to ṣàlàyé. You go explain tire, no evidence. This is social media. Àwọn tó ń drag yìí kì í ṣe pé wọ́n hate yín o. Ẹ jẹ́ kí n sọ kíní kan within a week ń sìn ọ̀rọ̀ yìí máa kúrò lẹ̀. Ẹ wá rí i pé gbogbo àwọn tó ti drag yín gbogbo wọn ló ti máa padà sọ́dọ̀ yín tó máa comment sọ́dọ̀ yín. Wọ́n kàn fẹ́ kẹ́ mọ̀ ní kẹ́yìn náà feel ẹ̀ pé ẹ ṣé kò wá tán. Kì í ṣe pé wọ́n hate yín. That is how social media fracasses. Ẹ̀yin call instigate any fight between between Lizzy or anybody or Anadotoshi. You are not even involved in this thing. You have never even put your leg inside fracas. That was a ẹ̀ ń gbé jàmbí ẹ̀kọ́ ń ṣe gbogbo ẹ̀ for peace to reign náà ni. Ṣé ti understand it? But still no, people don't understand it like that. So people will still feel like you have to pick a team. Ibo lẹ́wà. Torí pé tẹ́ bá bẹ́yàn at that time ẹ̀yin àti mọ̀mọ́ Esabod ti jà. Ẹ̀dẹ̀ tí lọ́ọ́ bẹ̀bẹ̀ o but still náà torí orin tẹ́ ẹ ṣe yẹn orin yẹn ló ń dá wàhálà lẹ̀ nínú orin yẹn gan mi ò lè sọ pé èèyàn báyìí ìgbà tó nìyẹn kọ́kọ́ jáde àfi tí wọ́n fẹ́ fi àbò sísè gbogbo àwọn èèyàn tó wà lórí social media ìgbà tájà arábùkà kọ́kọ́ jáde àwọn ló bẹ̀rẹ̀ sí instigate àjà arábùkà wípé ìyẹ̀wé ló ń bá sọ̀rọ̀ kó tó di pé òun náà lọ ìyẹ̀wé wá ṣe show fún Aunty Yinka èmi wò pé oníkálukú ló mọ̀ nǹkan tó ń ṣe lórí social media I swear. Ìgbà tó nìyẹn jáde everybody bẹ̀rẹ̀ sí ń play ẹ̀ wọ́n tó bẹ̀rẹ̀ sí ń fi ń drag Esabod pé Esabod ló ń bá wí. We saw so many Esabod students àwọn ọmọ ewé tán jáde tán sọ pé kì í ṣe Esabod ló ń bá wí sẹ́ gbogbo èèyàn ṣàbẹ̀rẹ̀ sí ń force narrative yẹn pé Esabod ló ń bá wí òun fún ara ẹ̀ tó ṣorin tó bá mọ̀ pé kì í ṣe Esabod ló ń bá wí and if you are for peace ó yẹ kó update pé this song has nothing to do with Esabod stop dragging her but torí pé òun náà like ìbórin yẹn ṣe ń trend she's enjoying the fame at that time. Mo sọ gbogbo social media gbogbo ẹ̀ ló yé gbogbo wa àfi tá a bá fẹ́ tanra wa so she's enjoying the fame and the dragging too because orin yẹn náà trend ni bí ìyá ṣe jáde bó ṣe ṣòfin for like more than 10 hours Aunty Yinka ò jáde kò sọ anything ó dẹ̀ rí bó ṣe ń drag Esabod up and down even when wọ́n sọ pé ò sí lórí Facebook àwọn èèyàn á ti máa send the update sí ẹ lórí WhatsApp náà wípé wọ́n ti ń forin yẹn drag màmá wọ́n ti máa screen record wọ́n ti máa send ẹsẹ̀ so you know what you are doing. If you even say the song is not about Esabod. So ìgbà Esabod jáde tó tẹ̀ sí ẹ lójú because the dragging was too much which is understandable. Tó tẹ̀ sí ẹ lójú then the next thing tó wá jáde wá ṣẹ̀wá jójó sórí yẹn wá ń ṣe ọ̀bì. So wọ́n ní ó lè tẹ̀sẹ̀ bomi kó máa kígbe òtútù. So ibẹ̀ yẹn ni problem ti wà bíi pé he wanted to fight. Ọ̀tọ̀ ní pé kò ṣorin kó sọ pé mi ò béèyàn báyìí wí o mo kàn fi ń pàtàn ni o ṣó mọ̀ tó bá mọ̀ pé you are initially for peace. So ìgbà tó ti rí orin yẹn but to me I don't really think that the song is about Esabod but torí pé ìjà ti wà lórí fracas àwọn èèyàn gbé wọ́n trend ẹ̀ torí pé wọ́n fẹ́ fi bá Esabod jà. So at the end of the day mo mọ̀ pé nǹkan tí mọ̀mọ́ ti bínú sínú sí ẹ nìyẹn o apologize ọ̀rọ̀ yẹn ti wà nù against you so any opportunity táwọn náà bá rí náà máa fi lò láti fi drag yẹn náà that is just it tó bá apologize òun ò ní gbàgbé nǹkan tó ti ṣe yẹn. So they will use the opportunity. Gbogbo wa la mọ̀ nǹkan tá à ń ṣe lórí social media. Kò sí anybody tó ń parọ́. Everybody know exactly what they are doing on social media. So that being said, let's continue. Lizzy says something. Àwọn ọkọ wà tí Lizzy máa ń ṣe that I don't like, I don't understand, and I don't really know why Lizzy will do that. Lizzy is saying that they should delete Aunty Yinka's page from Facebook. Why? The page is not helping the youth to do anything. The page is not for youth. It's for adults now. It's not for the youth.
Oni page ọ̀rọ̀ okó àtòbò ṣe bára àṣà wa ni. Ṣé wọ́n ṣe sex education lu yìí? They are doing sex education. So why ọ̀rọ̀ okó àtòbò tó fi ń kọrin? Mo mọ̀ pé àti Yinka can go to the extreme torí mi mọ fíìmù tó ń wá. Tó ń fi máa kó àwọn tó wọṣọ sẹ̀lẹ̀ aṣọ kérúbù tó máa sọ pé okó báwo ló ṣe tó gbé Ọláìyá Ìgbè síbẹ̀ tó ń sọ pé okó yìí o ọba okó àbí báwo ló ṣe máa ń rìn. Àti Yinka is always trying to that's where the abosi is coming from. There's a way you will sing okó àtòbò that has nothing to do with religion. But tó bá kó àwọn aláṣọ ẹ̀sìn síbẹ̀ àti Muslim àti Christian tó dẹ̀ wá ń kọrin okó àtòbò, ó fẹ́ dá wàhálà lẹ́nu. You should know that what you are doing is wrong. You know it's wrong, but you just love to do it. You could have seen okó àtòbò. Gbogbo àwọn rápá bíbá ìkan fún wọn ló rí òwò tó fi ń kọrin. So, but still náà, wọn gbé ọ̀rọ̀ religion kan máa fi kọrin okó àtòbò. So kí wọ́n sọ pé àbòsí nìyẹn understandable. But the reason tí Lizzy sọ pé kàn delete page àti Yinka torí pé kò help youth. Lizzy, youth mélòó gan ni ìwọ gan ti help tó ń sọ pé kàn delete page ẹ̀yọ̀ kan. How many youth have you helped? Àti Yinka tó ń sọ pé kò help anybody. Tó bá pa owó ní ọ̀rọ̀ okó àtòbò. In fact, you say she's not helping youth. Aunty tí ò ṣe film expired actress. Gbogbo cast tó fi ṣe film yẹn. Ṣé kì í ṣe youth ni wọn? Director, cast, crew, makeup, kìíní kan, costume, gbogbo bó ṣe máa ń ṣe film gbogbo cast, ìfàmájì tó bá fẹ́ shoot orin, gbogbo wọn ló máa wà bẹ́ẹ̀. Ṣebí ọ̀dọ́ ni wọ́n. So ṣó mọye tó san fún àwọn cast yẹn lásán ni. Ìwọ dẹ̀rẹ̀, ìwọ onígbèsè ni ẹ. Kó gbé bricklayer gan lé ní báyìí, ó ní fún lówó ẹ̀ police station ló tún máa fi threatening ẹ̀. Ìwọ gangan ló yẹ kán delete kúrò ní orí yèpẹ̀. I swear. Ìwọ ló yẹ kó delete come out delete button fún Lizozo. Because you think the world irú àwa báyìí mo kàn ń wò pé irú ìwọ bá wò kí ló tẹ̀ ti ṣe ńlẹ̀ Yorùbá tó jẹ́ ká gbádùn. Kò sí nǹkan ẹyọkan tó lè tọ́ka sí. Everything is about you and your husband. Gbogbo ẹ̀ náà dẹ̀ ti ń gbà lọ́wọ́. Mo ní ò ní mú nǹkan kan jáde kúrò ńlẹ̀ Yorùbá náà. Ò ní mú nǹkan kan. Àti Yinka orin tó ń kọ is funny to me. It's always funny because I feel like it's a talent because you hardly kó tó lè fi kátẹ̀ tó pòwe gan ní Yorùbá gan wàá ṣì máa sọ pé ẹjọ́ báwọn náà ṣe ń pòwe yá mi lówe bẹ́yẹn. Táwa sọ pé kéèyàn wá kọrin okó àtòbò a full Yorùbá àwọn tó jẹ́ pé most of us ń síbẹ̀ a lè sọ Yorùbá kan ká má fi English sáàrin. Kéèyàn wá kọrin okó àtòbò from beginning to the end. Ọ̀tọ̀ ní ti church video tó ń ṣe pẹ̀lú church yẹn òun ló mọ mi mọ gbogbo yẹn o. But orin yẹn lásán, I'm just talking about the song, not the video. Is a talent. I enjoy the song. I like the song. I don't download it though because I have children that go through my phone 247. But I enjoy the song. It's catchy. It's catchy. Ẹni ẹ kò sí development ṣé wọn do ẹni. Kò sí development ṣé wọn ṣáà do ẹ. Ó dẹ̀ gbọ́. Development náà nìyẹn náà. Kì í ṣe gbogbo wa la máa da very dark man now. Kì í ṣe gbogbo wa la máa ṣe NGO now. Ìwọ dẹ̀rẹ̀ kò sí nǹkan kan tó fi ń support the country ó dẹ̀ sọ pé kó máa delete page èèyàn kan kò affect anybody kò destroy anybody's life so why are you saying they should destroy the page? Kì í ṣe pé Aunty Yinka kì í ṣe pé ó gbèdì sílẹ̀ wọ́n ń dó ń bẹ́ẹ̀ no she's just singing with it. That's her talent that's what she can do and she's doing it. Torí bó ṣe sọ̀rọ̀ nílùú Cardi B bó ṣe wà yẹn tó bá fẹ́ kọrin bẹ́ẹ̀ kò tẹ̀ ní wọ pátá àti bra á dẹ̀ ṣe fídíò jáde mi tẹ̀ mọ́ reason tó fi máa ń jẹ́ kí fídíò yẹn wà lórí YouTube. I swear so kí ni Aunty Yinka ò tẹ̀ tí ì wò láti fi kọrin táwọn sọ pé ìyẹn gangan ni problem wà ẹnu ẹ̀ ló sì fi ń kọrin Yorùbá nìkan gan èèyàn gan tó wá gbọ́ Yorùbá ìjìnlẹ̀ gan ló máa understand orin yẹn ẹlòmíì gan tó máa rò pé orin church ni ṣe I understand so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn pé you just hate on that woman it's obvious Lizozo ó kàn hate ẹni kì í ṣe pé kíní you don't have a problem with her you just hate her you just ṣe mọ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ pé ní mọ̀ pé ó ṣẹ̀wọ̀n wọ́n dẹ̀ ti ní ẹ sínú irú èèyàn tí Lizzy jẹ́ nìyẹn ó máa ní ẹ sínú ìwọ lójú tiẹ̀ báyìí èèyàn mi lélẹ́yìí bọ̀ ó ti ní ẹ sínú tẹ́lẹ̀ ó ti fẹ́ bá ẹjà tẹ́lẹ̀ ó kàn wá opportunity tó fi máa strike ẹni. That is that for that. Hey Lizzy, another thing tí mo tún fẹ́ sọ ni pé why are you always saying that people don't have anything? Àmì ìka tó wí ká tó fọ̀ kò ní nǹkan kan. Ṣé ó ní kíní ni ṣé ó nílé ni ṣé ó nílẹ̀ ni it's not by ilé ibi kan ṣáàṣọ abẹ́ bíríìjì ṣé ìwọ nìkan ló máa rò pé kọ́kọ́ máa nílé ayé ṣe rí àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí ó máa ń fọ́ nìkan Aunty Yinka kò sábẹ́ bíríìjì náà àwọn ọmọ Yorùbá tá àlè rárẹ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀
ègún ti wà lórí ẹ̀ náà ó mọ̀ pé a ti gégùn fún ẹ kò séèyàn tó bá ra rẹ̀ lọ́wọ́ ẹ̀ tó lè ṣoríire Lizozo ṣó o mọ̀ ni ègún ti wà lórí ẹ̀ torí ọjọ́ tó ti ṣí ẹnu ẹ sókè fún ilẹ̀ tó Yorùbá land is filled with milk and honey ilẹ̀ tó fún ẹ ní oúnjẹ nígbà tó jẹ́ pé pátá ló wọ̀ wá sí Yorùbá tó wọ bàtà sẹ́sẹ̀ tó tẹ orí ilẹ̀ Yorùbá tó dẹ̀ gbé nǹkan rere ṣe tó dẹ̀ turn back against that ilẹ̀ yẹn náà ti bẹ̀rẹ̀ sí ń bá ẹ jà ilẹ̀ yẹn ò lè gbé ẹ mọ́ ṣó o mọ̀ ni ó rò pé lásán náà ti ṣọ́ọ̀bù tán ti ilé ẹ̀ tán ti gbogbo ẹ̀ pa lásán lo gbogbo owó tó ní ló fi ń ṣe court case ṣó rò pé lásán ni until when you change your mouth against Yorùbá land and you stop causing the children and the elderly in Yorùbá land until then ló tó máa ní ìsinmi àti ìlọsíwájú but from there downhill nínú ayé ẹ̀ ṣó o mọ̀ ni ká tó wí ká tó fọ ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ bá ti ní nǹkan kan ẹ̀ náà lẹ́ máa fi lé búyàn ẹ máa gbé ìyá èèyàn ẹ máa fi búyàn ẹ máa gbé mi ò mọ́rújà tá a máa jà lórí social media ìgbà tí ì ṣe pé ẹnìyẹn ó ní low IQ wàá máa wẹ́yìn máa wá ìyá yín káàkiri ń sìn máa níbo nìyá yín wà máa fi bú yín torí pé kí ni wọ́n bú mi mo bú tèmi padà kì í ṣe pọ̀rọ̀ kí ni mo fẹ́ lọ fi yẹ́ ẹ̀ ṣé ìyá ló ṣẹ̀ mí ni ẹ ti máa mọ̀ pé àwọn ọmọ míì wà tó jẹ́ pé wọn ò ní enough love nílé wọn they don't have enough love if you know what they call love ìyá wọn ò fi ìfẹ́ hàn wọn ò fìfẹ́ tọ́ wọn ẹ ti mọ̀ lórí social media àwọn tó ń fìfẹ́ tọ́ àwọn ló máa wáyà èèyàn kiri tó máa gbé fọ́tò bàbá èèyàn síbẹ̀ àwa tá mo ní ọ̀rọ̀ fracas gan is more than enough ọ̀rọ̀ àǹtí Yinka láti ń ṣe láti jẹta náà ọ̀rọ̀ àwa tá wà lórí fracas ní ìdásí lọ máa wọ́ ọmọ èèyàn kiri àbí family ẹ̀ ọ̀rọ̀ yẹn gan is more than enough for us to drag every day ní different story jáde tá à ń drag yẹ so why would we say that mo fẹ́ lọ máa wẹ́yàn wá nǹkan tó ní kò ní nǹkan kan tó wá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ni àtọjọ́ tó ti wá bí ọwọ́ ẹ̀ náà bí sí ìwọ ló ń fún wọn lóúnjẹ torí àìdúró amọ́ra wa lórí social media wọ́n ti sọ pé kò ní nǹkan kan kí ni ìwọ gan ni nǹkan tó ní tán ti gbà lọ́wọ́ ẹ̀ nǹkan tó ní tó ti dòkú ṣé nǹkan tó fẹ́ olóògbé àná ṣé nǹkan tó fẹ́ fi boast nìyẹn ni ànílẹ̀ bọ́ àsánjú títí àsán abẹ́ bridge ibì kan náà là ń sùn what is your problem I mean pé ṣé torí pé ò jáde bí ẹ o ti jáde nígbà yẹn ojú tó sì fi wò lùyìí ló sì fi ń wò nígbà yẹn ayé ìgbà yẹn tó bá dé lùyìí sí ìwò ẹ̀rù máa bà ẹ́ tó bá rí nǹkan táwọn Yorùbá mẹ́ẹ̀gán rí mọ́lẹ̀ ń bí báyìí tó bá rí companies tán ní ọjọ́ kan mo jáde wọ́n sọ fún mi pé èèyàn báyìí ló ní bí báyìí mo ní ibo ló ti fẹ́ rówó tó fi máa kọ́ bí báyìí wọ́n ní kò kọ̀ wọ́n ní ó rà á ni mo kígbe ni mo ló ra kínní skyscraper ọmọ Yorùbá lónìí mo ní Jésù tẹ bá rí different offices ní gbogbo ẹ̀ wọ́n wò pé yé ìwọ náà àwọn Yorùbá ń ṣe rere láyé kò sí ìlú tó dé nílé ayé tó ní bọ́mọ Yorùbá pàdé wọ́n ń ṣe rere láyé yìí wọ́n ń ṣiṣẹ́ ni àwọn ò kí ń jalè àwọn ò ń jalè kò yé ẹni àwọn ò ń ṣèrànwọ́ tó ń jalè àbí tó ń gbóògùn olóró àwọn máa ń ṣiṣẹ́ you cannot understand that dẹ̀ kí ń bà tèèyàn jẹ́ ìlú ẹ̀ níbi tó ti wá náà ti ń bà tèèyàn jẹ́ Lizzy owó tó o ní yìí ò lè pín fún gbogbo wa lè gba tiẹ̀ mọ́ tiwa we are already existing kí ìyá aláìṣá ẹ̀ kó tó wá sílẹ̀ Yorùbá and we will keep to exist we will keep to flourish ọmọ akínrin wà ó ti gbàgbé ni tó bá lọ wo oríkì Yorùbá wà rí pé àwọn eléyìí I'm telling you àwọn Haúsá gan dánwò wọ́n tẹ̀sí Yorùbá ta ni ò ní fi ti Yorùbá ṣe nínú Nàìjíríà ó gbọ́dọ̀ fi ti Yorùbá ṣe ni ẹni tí ò lè gbẹ̀yìn wa kọjá ṣó wọ́n understand ni Yorùbá yẹn ló wá sọ kékeré Yorùbá wọ́n ṣe kìnnìkan èèyàn kan péré ló ń bàjá tó ti sọ pé kílẹ̀ máa mọ̀ táwọn tí wọ́n bá kó sí ẹ lórí gan wàá kú ni lórí pé Ìyábọ̀ lásán ló fi tó ò lè fi èèyàn kan péré nìyẹn ó fi ò lè fi tí gbogbo wa tá bá wá kó sí ẹ ó rí bó ṣe rí ni ó rí bó ṣe rí tí gbogbo nǹkan sọnù mọ́ ẹ lọ́wọ́ tí gbogbo wa bá jókòó tí ẹ lórí nǹkan wàá kú dànù àmà tí ṣàrà fèsì Ìyábọ̀ bó ṣe fèsì Ìyábọ̀ yẹn ìyẹn gan kì í dẹ ló dẹ̀ ṣe rù tó yẹn ó rù bẹ́ẹ̀ yẹn èèyàn gan wọn fún ẹ ní attention àánú ẹ̀ ṣe mí yẹ wọ́n sọ nǹkan tó mi fẹ́ fi sọ wípé àǹtí Yinka a tún ti rí yín láàárọ̀ ẹ̀ tún ti lọ update ẹ̀yin gan lẹ̀ jẹ́ kọ́rọ̀ ẹ̀ kúrò ńlẹ̀ wọ́n ní ẹni fíìmù tó fẹ́ pé it's good for you tó bá yẹ pé fíìmù yìnyẹn ti jáde báyìí this is the opportunity but ẹ ṣì lè lọ rewrite cast yín so that ẹ máa mú another scene síbẹ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ lórí social media ẹ gbọ́dọ̀ fi sínú fíìmù yẹn so that a lè bá yín gbé àtúbà yín analyze ẹ̀ bẹ́ẹ̀ ṣe fún Lizzy bó ṣe fi bí sú yín ẹ gbọ́dọ̀ ṣe sínú fíìmù yẹn tó bá yẹ pé fíìmù yẹn ti jáde báyìí ó máa trend but tí ò tí jáde irú nǹkan tójú yín sáré rí tó ń sáré pìtìpìtì ayé tójú yín sáré rí for few days ẹ fi sí ìyẹn sínú fíìmù mo tún kọ yín
so that a tún lè gbé a tún fi lè drag yín dáadáa fíìmù yín á lè tà dáadáa nǹkan tá a ní ká ganu sí láàárọ̀ ènìyàn kò jẹ́ bó ṣe jẹ́ ènìyàn mi. God bless you everybody, have a wonderful day. Thank you, bye.